ó kù dẹ̀dẹ̀ kí wọ́n débẹ̀ nítorí olóyè pín àwọn bọ́ìsì sí oríta kọ̀ọ̀kan wípé ẹ máa ṣọ́ tẹ́ ẹ bá ti rí ẹ̀jẹ̀ ń gbọ́ ṣùgbọ́n olóyè ò sọ nǹkan tó ṣẹlẹ̀ fáwọn tí wọ́n fi síbẹ̀ tọ́ bá ti tó ní àlàyé àrí ní ṣáìdì challenge o àlàyé àrí lágbájá ṣáìdì ìwòròdú o wọ́n ń tèyí ẹ̀ ẹ sì mọ̀ bóyá òun náà ní fọ́mátì ní ìjẹrin wọn bá mu ní déédéé agogo 4:30 láàárọ̀ mọ́ hòtẹ́ẹ̀lì kan tó sùn àmọ́ gbà tí wọ́n fi débẹ̀ ó ti júbẹ̀ ìwòrò ìgbà tó wá di àyá àná yìí kódà olóyè wà ní mítìnì lọ́wọ́ nìkan lára. lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé ìṣẹ̀lẹ̀ ìpenigbowó èyí tó wáyé nílẹ̀ Ìbàdàn àwọn ajínigbowó tí wọ́n jí àbúrò alákòóso fún ọ̀rọ̀ iná orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ Báyọ̀ Adelabu àbúrò rẹ̀ obìnrin ṣe àbíkẹ́yìn ìyá Báyọ̀ Adelabu Adéọlá Paul John àti àwọn ìbejì rẹ̀ ọkùnrin méjì. oríṣiríṣi ọ̀rọ̀ ló ti ń jáde oríṣiríṣi awuye ló ti ń súyọ kí ni àwọn ọ̀rọ̀ tó ń jáde kí ni àwọn ọ̀rọ̀ tó ń súyọ. ẹ jẹ́ ká mú díẹ̀ wá fún wa kájọ wá jọ gbé sí làákàyè jọ gbé yẹ̀wò kí ló dé gan táwọn èèyàn kan tiẹ̀ wá níbẹ̀rù Ọlọ́run kankan mọ́. kí n tà ń gbọ́ ni wípé ìṣẹ̀lẹ̀ ìjínigbé yẹn wípé ó dàbí ìgbà pé kòkòrò tó ń jẹ̀fọ́ jẹ́ pé ìdí ẹ̀fọ́ náà ló wà ṣùgbọ́n ìmọ́lẹ̀ gbólóyìn ò tí ì tàn dáadáa sáwọn èèyàn. ìyẹn làkọ́kọ́ tí mo ní kájọ mú wá kájọ gbé yẹ̀wò. èkejì òun náà ni ìròyìn tó tún jáde lórí ìṣẹ̀lẹ̀ yẹn olóyè Sunday Igboho lórí àwọn ikọ̀ tí wọ́n ń béèrè fún òmìnira ilẹ̀ Yorùbá Nation Agitators Leader Sunday Igboho ó ní ó ṣe àgbàyàgbàǹgbà àtọ́nà fún àwọn agbófinró tí wọ́n fi ṣe àṣeyọrí lórí iṣẹ́ yẹn tí wọ́n fi mọ bùbá àwọn ajínigbé yẹn tí ọwọ́ fi tẹ ẹni tó jẹ́ olórí àwọn ikọ̀ ajínigbé yẹn lóró tí bí wọ́n ṣe gba àwọn èèyàn yẹn kalẹ̀ tí aburú òṣìṣẹ́ wọn tí wọ́n fi padà sọ́dọ̀ àwọn ẹbí wọn láyọ̀ àtàláfíà. ṣùgbọ́n ohun tí a tún wá ń padà rí nígbà tí àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ tàbí tí wọ́n ń fi details information nípa ìṣẹ̀lẹ̀ ìjínigbé yẹn àti rescue operation yẹn tí wọ́n fi síta kò sí traces nínú àwọn information tí wọ́n fi síta wípé olóyè Sunday Igboho kan tiẹ̀ lọ́wọ́ nínú bí wọ́n ṣe àṣeyọrí iṣẹ́ yẹn. ìbéèrè màá mú fídíò kan wá fún yín tí ẹni tí í ṣe ọ̀kan lára àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ fún olóyè Sunday Igboho tí orúkọ rẹ̀ ń jẹ́ Mr. Wisdom. màá mú fídíò kan tí ó fi ṣe àlàyé ipa àti ìgbìyànjú olóyè Sunday Igboho lórí àṣeyọrí iṣẹ́ tí àwọn agbófinró ṣe lórí bí wọ́n ṣe rí àwọn ajínigbé yẹn mú bí wọ́n ṣe ká wọn mọ́ bùbá wọn bí wọ́n ṣe gba àwọn tí wọ́n wà ní ìkáwọ́ àwọn ajínigbé yẹn ní àwọn tí wọ́n jí gbé gan àbúrò olóyè Báyọ̀ Adelabu àtàwọn ìbejì rẹ̀ bí wọ́n ṣe gbà wọ́n padà láyọ̀ àtàláfíà. Mr. Wisdom ṣàlàyé màá mú wá fún wa tájọ òwò tájọ gbọ́ ṣùgbọ́n kí n tó mú wá ìbéèrè tí mo fẹ́ béèrè ni wípé ṣé òfin kan wà tó sọ wípé iléeṣẹ́ ọlọ́pàá ò gbọ́dọ̀ gbé oríyìn tàbí kan sára sí aráàlú tó bá ràn wọ́n lọ́wọ́ lórí operation kan bá ṣe tí wọ́n fi ṣe àṣeyọrí tàbí tí ó ta wọ́n lólobó tàbí tí ó ṣàṣe ìrànlọ́wọ́ kan fún wọn tí wọ́n fi rí àṣeyọrí iṣẹ́ kan ṣe. ṣé òfin kan sọ pé wọn gbọ́dọ̀ fi orúkọ ẹni bẹ́ẹ̀ síta ni tó bá jẹ́ pé ẹni yẹn fẹ́ kí wọ́n fi orúkọ ọ̀hún síta àbí nǹkan mìíràn wà ń bẹ̀ tàbí kí ló dé tí irú ìgbìyànjú yẹn fi wá ẹ jẹ́ kí a jọ wo fídíò yẹn ẹ jẹ́ ká jọ gbọ́ ká wo àlàyé tí Mr. Wisdom ṣe fún wa kọ́rọ̀ yìí kó lè bá yé wa dáadáa. àdúgbò àṣírí kó má bàa buni jẹ ohun tó ṣẹlẹ̀ ní pàtó láàrin ìṣẹ̀lẹ̀ yìí táwọn kan sọ pé olóyè Sunday Igboho mọ̀ sí
àwọn kan ní olóyè Sunday Igboho mọ̀ sí ọlọ́pàá ló ṣiṣẹ́ ó wá rí ọ̀tẹ́ni èèpo òdù ọ̀yà tó bá wà àwọn tí wọ́n ń sọ náà àwọn tí wọ́n nífẹ̀ẹ́ olóyè Sunday Igboho dénú ni àmọ́ gbogbo tá a bá fẹ́ ṣe lónìí tọ́lọ́run bá ti kúnni lọ́wọ́ yóò dùn ún ṣe nítorí ọlọ́run ọba mi ni paríparí ọlá ọba tó mọ ohun gbogbo tó sì lè ṣohun gbogbo alábẹ́ẹ̀nú àṣàṣì ajagun mọ́fìtìbọn ṣe gbogbo tẹ́lẹ̀dùmarè bá lọ́wọ́ sí yóò mọ lọ níkùnkùndùn ni. ẹ má jẹ́ àgbàgbé àwọn ọmọ tí wọ́n kọ́ yìí tó jẹ́ àbúrò former minister olóyè Pẹ̀nkẹ́lẹ́ àwọn èèyàn ní àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ ni tá a mọ̀ sí Hussaini Rufai tweet and I quote, Sunday Igboho rescued and hand over the kidnappers to the police. Àwọn kan tún wá kọ pé Sunday Igboho has denied what Hussaini Rufai said. Ta ni ń parọ́? Ṣé Hussaini ní ń parọ́ ni? Àbí àwọn journalist tí wọ́n ní wọ́n deny? Àbólóyè Sunday Igboho gan ni ń parọ́? Ta ni ń parọ́? Àbáwọn ọlọ́pàá ni wọ́n gbóríyìn fún olóyè Sunday Igboho. Orí ẹjẹ́ àlá pápápá là dóbò àṣìírí kó mọ́ bá àbúni jẹ múdí á ti ń gbé kún lémú ó sàn jáde lébọ̀ tí ń gbẹ́ran lọ́jà lọ èèyàn tó bá níṣẹ́ lọ́wọ́ ní ó pọ̀jọ́ Monday lọ́jọ́ ajé wòlíì kan ò ní pọ̀jọ́ Sunday lọ́jọ́ ìsinmi nítorí ọjọ́ ọṣẹ́ tiẹ̀ tó fi ń wọlé ni. Ó wá rí kí ló ṣẹlẹ̀ ní pàtó ṣólóyè Sunday Igboho mọ̀ sí ẹni tí wọ́n mú kí lorúkọ rẹ̀ níbo ni wọ́n ti mú àwọn wo ló mú àkókò wo ni wọ́n mú lọ́jọ́ wo ni wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ mò ń fi àkókò yìí sọ fún wa tẹ́ ẹ bá wo fọ́nrán I think the commissioner for police just went to the scene of the operation today wọ́n lọ ní ìrọ̀lẹ́ bí nǹkan bí after 5. Àwọn ọlọ́pàá tí wọ́n ṣiṣẹ́ yìí àtàbújá ni wọ́n ti wá Moses ní olórí wọn and they are 12 in numbers. They came down from Abuja. Wọ́n ní kéèsì kan tí wọ́n wá ṣe nípínlẹ̀ Ọ̀yọ́ àmọ́ lákòókò tí kéèsì yìí bọ́ sí wọ́n wá kí olóyè Sunday Igboho lólóyè Sunday Igboho wá ní lágbájá mò ń tẹ̀lé kankan àmọ́ tọ́lọ́run bá ní mo rí màá pè yín. Báwo lolóyè Sunday Igboho ṣe wá mọ̀ wípé lágbájá ni ó ṣiṣẹ́ yìí? Tá a bá gbàgbé wọ́n jí àwọn ọmọ yìí àti ìyá wọn gbé. Wọ́n jí àwọn ìyá àtàwọn ọmọ yìí gbé bíi ó ti ń lọ bí ọjọ́ 9 sí 10 lónìí. Nígbà tí wọ́n jí wọn gbé gbogbo aláríròyìn yìí ìròyìn pọn omi tún kù sí ọkọ̀ olóyè Sunday Igboho pé àkílé léyìí. Olóyè Sunday Igboho wá béèrè pé mo náà ti kó wọn gan wọ́n ní wọ́n kó wọn níbì kan nínú Ìbàdàn. Olóyè Sunday Igboho wá wò pé tá a bá wá ní báńdíìtì ní jíyàn gbé tá a bá ní báńdíìtì ní jíyàn gbé ṣó yẹ kó wá jẹ́ wípé láàrin ìgboro kò jújọ́ kejì ẹ̀ lọ ni wọ́n wá ṣe fídíò èèyàn kan bí tí wọ́n ti ń jí wọn gbé ó ṣe fídíò ló wá rí fídíò bí tí wọ́n ti ń jí wọn gbé wọ́n wá rí mọ́tò kan bẹ̀ bíi Corolla bọ́mbà rẹ̀ jẹ́ black. Olóyè Sunday Igboho wá wò pé mọ́tò yìí ọmọ ìgboro wo ló ní ló ń lorú mọ́tò yìí ẹ̀dẹ̀mọ̀ gẹ́gẹ́ bí ẹni tí ò fi gbogbo ọwọ́ jẹ̀dẹ̀ ẹran gbogbo àwọn ọmọ ìgboro náà ni wọ́n máa ṣe kábíyèsí kábíyèsí. Olóyè Sunday Igboho ránwó níṣẹ́ ó sì bi àwọn èèyàn lọ́wọ́ ẹ̀ pé ńgbà ta ló lo mọ́tò yìí ta ló rò pé ń lorú mọ́tò yìí tó ní kálukú bá wà ní lágbájá ni aláyé iṣẹ́ rẹ ni tó ga ẹni iṣẹ́ rí ni títọ̀ wọn bá sọ wọn ní lágbájá ni lágbájá ni lágbájá ni nínú èèyàn bíi 10 èèyàn 8 sí 7 ti sọ pé lágbájá ni. Ìgbà tí wọ́n dárúkọ ẹni yìí wọ́n ní olóró ní jẹ́ olóró. Látijọ́ yìí lolóyè Sunday Igboho ti wò wípé ẹ̀jẹ̀ àṣìṣe káwó olóró yìí
ìgbà tí wọ́n tú ìpínlẹ̀ olóró yìí wò kò ṣẹ̀ṣẹ̀ máa ṣerú iṣẹ́ báyìí láwọn iṣẹ́ tó jọmọ́ báyìí tó yẹ pé bí wọ́n bá ṣe kéèsì ní fúlẹ́fúlẹ́ wọ́n tún jùlẹ̀ lólóyè Sunday Igboho fi wò pé àwọn ọlọ́pàá tí wọ́n wá látàbújá yìí lájẹ́ kí wọ́n ṣiṣẹ́ yìí ni wọ́n fi láǹfààní ni wọ́n pe IG àti Inspector General wípé àwọn lágbájá ni wọ́n ṣiṣẹ́ yìí kó mọ́ bàdí pé wọ́n fi ọwọ́ lé jọ̀rọ̀ yìí nípínlẹ̀ Ọ̀yọ́. ìgbà tó dìjẹrin ó kù dẹ̀dẹ̀ kí wọ́n débi tí ọkùnrin olóró tí ojú kan ń dò tí toróhùn ní ring leader ìgbà tí ó di ìníjẹrin ó kù dẹ̀dẹ̀ kí wọ́n débẹ̀ nítorí olóyè pín àwọn bọ́ìsì sí oríta kọ̀ọ̀kan wípé ẹ máa ṣọ́ tẹ́ ẹ bá ti rí ẹ̀jẹ̀ ń gbọ́ ṣùgbọ́n olóyè ò sọ nǹkan tó ṣẹlẹ̀ fáwọn tí wọ́n fi síbẹ̀ tọ́ bá ti tó ní àlàyé àrí ní side challenge o àlàyé àrí lágbájá side ìwòròdú wọ́n ń tèyí ẹ sì mọ̀ bóyá òun náà ní fọ́mátì ní ìjẹrin wọn bá mu ní déédéé agogo 4:30 láàárọ̀ mọ́ hòtẹ́ẹ̀lì kan tó sùn àmọ́ gbà tí wọ́n fi débẹ̀ ó ti dúbẹ̀ ìwòrò ìgbà tó wá di àyá àná yìí kódà olóyè wà ní mítìnì lọ́wọ́ nìkan lára àwọn bọ́ìsì yìí ń pe nọ́mbà wọn èmi mú fóònù lọ́wọ́ báyìí mò ń wo fóònù pé kí leléyìí ń pè sí ìgbà tó yẹ ẹni tó ń pè wọ́n yẹn wá pe nọ́mbà tèmi gangan pé Wisdom mo ń pe nọ́mbà olúwa mi wọ́n gbé mo ní kí ló ṣẹlẹ̀ ó ní wọ́n bẹ̀ mí iṣẹ́ kan ní iṣẹ́ ẹ̀dẹ́ important mo ti rí kinní yẹn ó ti rí kinní yẹn mo wá lágbájá àwọn náà wá gbé fóònù ẹsẹ̀kẹsẹ̀ lolóyè wá pé àwọn boys wípé ẹ lọ dúró bí báyìí yóò kọjá bí báyìí olóyè Sunday Igboho àtàwọn ikọ̀ ọmọ ogun wọn la lọ síbi tó fẹ́ gbà kọjá ó dàbí kí kinní kan lójú òpó kẹwàá dúróde lójú òpó pé bí báyìí náà ni ó gbà àwọn ni wọ́n wá mú olóró tẹ́ ẹ̀ rí tójú kan ń dò tí kan pàkànjẹ yìí wọ́n wá mú tán nígbà wọ́n mú tán kó má bàa dàbí pé olóyè ó tún já iṣẹ́ ọwọ́ ara ẹ̀ jẹ́ kó má bàa di wípé Yorùbá níṣọ ẹni àákìdẹni tí kíni tí Yorùbá bá ń sọ fún yàn pé bẹ́ẹ̀ tiẹ̀ rí bọ́ bá yẹ yín náà lẹ́sọ pé tiẹ̀ pọ̀ tá a ránṣẹ́ kò juṣẹ́ tó lóye Sunday Igboho ṣe fúnra ẹ̀ lọ àmọ́ let's carry the police along. wọ́n wá pe àwọn ọ́físà tó wá látàbújá tí wọ́n lé kéèsì káwá yìí wọ́n wá pe Moses pé lágbájá yìí òun ló jí ọmọ Pẹ̀kẹ́lẹ́ àti àwọn àbúrò rẹ̀ gbé àwọn ọlọ́pàá yìí gan béèrè pé what evidence do you have olóyè ní ẹ má bí mi lẹ́jọ́ ẹ sán etí ẹ tọ́ṣù ẹ yóò jẹ́wọ́ ẹ bí wípé ta ló ní mọ́tò yìí. To God be the glory. Kò làwọn lóògùn nígbà tí ó fi tó àárín ìṣẹ́jú 10 fúnra rẹ̀ ló kà. Ó sọ àwọn táwọn jọ ń bẹ̀ẹ̀bẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ lálẹ́ yẹn bí nǹkan bí àràndẹ̀. Wọ́n ti mú olóró ní aago 6 ìrọ̀lẹ́. Around 6 o'clock in the evening. Tí gbogbo ilé ẹ̀ṣẹ̀ ń rí lálẹ́ yẹn around 6 o'clock in the evening and he confessed within 20 minutes. When he confessed, the news was not broadcast yet. Not until the twins were rescued and their mother. Ìgbà tó lóyè mú olóró tán ló fà lé àwọn ọlọ́pàá lọ́wọ́ ni wọ́n wá jọ lọ sínú igbó ibi tó gbé wọn pamọ́ sí. Bọ́rọ̀ ṣe jẹ́ nìyí nítorí ọlọ́pàá àwọn náà gbéṣẹ́ wọn lárugẹ àmọ́ lábẹ́ pàtàkì let's acknowledge those who support you in terms of security.
Don't let us look them as if they are ephemeral. They did not add any value to the security in the process or the crime scenes. So, after the captured, ló fi jẹ́ pé àwọn fọ́tò àti fídíò tí mo post yẹn ẹ ti rí wípé torí gbà tí mo post news bí nǹkan bí aago 8 àbí 7 àná àwọn èèyàn ní fake news kó tó wá di pé ojú gbogbo yín wá rí kí n tó wá fi fídíò sí nílé tá wà ní after 12 tí mo rí pé wọ́n ti kó wọn délé bàbá wọn. Àárọ̀ yìí àwọn wo ló wà níṣẹ́ yìí ló fi jẹ́ pé kòkòrò tí ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà. Ta la fẹ́ fi mú hàn táwọn ní jẹ̀bù wálé. Ọmọ ìyá ń para wọn nítorí owó. Ọmọ bàbá ń ṣera wọn léṣe nítorí àpèkánukù. Àmọ́ mi ò tí ní láǹfààní láti nà ń bẹ̀. Àmọ́ kòkòrò tí ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà. Mo fi sí suspense ẹ máa tẹ̀lé kéèsì yìí lọ. Àmọ́ a dúpẹ́ lọ́wọ́ olóyè Ìpẹ̀ǹkẹ̀lẹ̀ wọ́n pé olóyè wọ́n dúpẹ́. A dúpẹ́ lọ́wọ́ Commissioner of Police nípínlẹ̀ Ọ̀yọ́. A sì dúpẹ́ lọ́wọ́ Òsẹ́ni Rufai. A dúpẹ́ lọ́wọ́ àwọn ọlọ́pàá FB kìíní kan ni wọ́n láti Àbújá. A dúpẹ́ lọ́wọ́ Òsẹ́ni. A dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn jàǹkànjà. A sì dúpẹ́ lọ́wọ́ àwọn èjìká tí ò jẹ́ kẹ́rù omi tí wọ́n ń dúró gẹ́gẹ́ bí ọmọ ogun tẹ̀lé olóyè Sunday Igboho tí mi ò lè máa dárúkọ for security purpose. Pàtàkì jùlọ irú ẹkùn tí ò tí ì dé pátákò tí ń tẹ̀sí lẹ́nu kankankan ọ̀kẹ́ kàrà kékòrò tí ń ṣoníyàn ní jìnnìjìnnì. Àtúwọ̀nká níbi wọ́n gbé dáná rọ́bì kan lùkọ́ ọ̀kún mọ́ lóorun ọ̀dọ́ ọmọ gẹ̀rẹ́ wọ́dú ọlọ́tẹ̀. Àwọn ọmọ kan wà tó yẹ pé wọ́n ṣèṣe níbi tí wọ́n ti ń lé mọ́tò lọ lóòótọ́ tí mọ́tò ó tẹ̀lẹ́sẹ̀ bẹ́ẹ̀ ni. A rí wọn Ọlọ́run ó fún wọn ní àlàáfíà. Nínú operation yìí èèyàn méjì jọlọ́run nípè nínú àwọn olóró tí wọ́n jí àwọn èèyàn gbé. Ṣùgbọ́n mi ò fẹ́ láǹfààní láti sọ jù báyìí lọ nítorí ètò ìwádìí sì ń tẹ̀síwájú. Àmọ́ nǹkan tó jẹ́ kí n láǹfààní láti wá yànnàná ni pé ṣé Sunday Igboho mọ̀ sí? Sunday Igboho is the main tracker. Because police did not know the actual where to start their works. It was only a Sunday Igboho who thinks and distributed the video to his boys around to monitor who owns this car. So he tried to mobilize boys from one junction to junction. Monitor this person for me. That was how he was captured. And after being captured, it was handed over to the police for them to carry on the remaining investigation. Nítorí tá bá ṣe bẹ́ẹ̀, Nàìjíríà ibi tí wọ́n ti ń gbẹ́bí fáláre tí wọ́n ti ń gbáre fẹ́lẹ́bí, ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ ànádì bá mi ìkójúmọ́ tó mọ́. Bó bá ṣe pé olóyè Sunday Igboho nìkan ló lọ síbi tí wọ́n ti lọ kó wọn, ayé ò ní bóyá òun ló ní kí wọ́n jí wọn kó wọ́n mọ̀ọ́mọ̀ yìnbọn fáwọn tí wọ́n bá ń bẹ̀ ni. Yorùbá ẹ̀yin náà kọ́ òun. Ẹ lè ní bó ló ṣe mọ̀ ó fẹ́ fi gbókùn ní òun náà ló plant wọn síbẹ̀.
ó ti ní kí wọ́n mọ́ sọ̀rọ̀ ló fi jẹ́ pé bọ́lọ́run bá rí ọ jẹ́ kéèyàn rí ọ la fi fà á láwọn agbófinró wípé ẹ ṣe é. Kò sí ọlọ́pàá ọ̀hún kí wọ́n jọ pé àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ kọ́ ni wọ́n ṣe, àwọn ọlọ́pàá yìí they came down from Abuja. Ọ̀yọ́ State commissioner that was being asked questions knew nothing about it. It was later on nítorí wọn ní wá ṣiṣẹ́ ní state kan kí wọ́n mọ́ assign wípé a ṣiṣẹ́ báyìí a fẹ́ lọ report to 5G ló jẹ́ kí commissioner gbọ́ sí pé ẹni tó dẹ̀ ní kéèsì yìí is a big person and a well personalities. So fún gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí this kid na bí wọ́n sori Rufai Oseni Rufai knew the genuine thing. Gbogbo àwọn tó wọ́n pé Igboho has denied, let them bring their voice or where they contact him or their chat. Wọ́n kàn try láti gbé credit kúò fẹ́ni tó yẹ kí wọ́n fún credit ni. Àmọ́ àwọn ò ṣe nítorí kéèyàn lè yìn wá. Tọ́lọ́run bá ti lóhùn òkú lẹ́yìn wa kí lọ yàn tún bínú sí.